mo kí wa wípé akásán akórẹ̀lẹ̀ akáàrọ̀ akúdédé àkókò yìí. Hello? Mo kí wa wípé a kú ìgbìyànjú a kú akitiyan lágbára Ọlọ́run à ní ṣe lásán. Ilẹ̀ Yorùbá tá ń jà fún wa gbé wa lágbára Ọlọ́run á dẹ̀ ṣe débi èrè. Ẹjọ́ bí ẹ bá ṣe ń wọlé sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá ẹ bá mi love kẹ́dẹ̀ bá mi share ẹ bá mi pín ètò yẹn, ẹ jẹ́ ó go viral, ẹ jẹ́ ó dọ́dọ̀ ọmọdé, ẹ jẹ́ ó dọ́dọ̀ àgbà, ẹ jẹ́ ó dọ́dọ̀ ọkùnrin, ẹ jẹ́ ó dọ́dọ̀ obìnrin, ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ oyún inú, ẹ jẹ́ ó dọ́dọ̀ àṣẹ ẹ̀dí wípé ìmọ́lẹ̀ Yorùbá ó tún ti gàtẹ ètò nírọ̀lẹ́ ọjọ́ tèní. Mo kí gbogbo àwọn olólùfẹ́ wa lórí ìkànnì wípé a kú ìgbìyànjú. Hello? Yàbò ni mo ẹ̀ṣẹ̀ wọlé ni lọ́jọ́ ìmí bẹ́ẹ̀ mo fẹ́ share link yẹn sí. Ẹ bá mi pín ètò yìí torí wípé nǹkan méjì ni a fẹ́ ṣe lọ́jọ́ tèní. Nǹkan méjì òun ni a fẹ́ ní àǹfààní àtọ̀rọ̀fẹ́ àti lórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá lénìí. A máa ní àǹfààní àtọ̀rọ̀fẹ́ láti ṣe giveaway fún àwọn èèyàn wa tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìmọ́lẹ̀ Yorùbá èmi náà mi ò ní nǹkan kan mò ń wojú Ọlọ́run ni, ṣùgbọ́n ìwọ̀nba nǹkan tí bá rí ó máa ń wù mí láti ṣe fún àwọn ènìyàn. Òun ló fẹ́ fọ ọmọ no kí ni yóò jáde, kí ló ṣẹlẹ̀? Speech feedback and browse by touch resumed. Finish button. Slow connection. Kí ló ṣẹlẹ̀? Ṣé ń gbọ́ mi nílé? Okay. No. Okay. Ó ẹ̀ṣẹ̀ ń yọ ni. Mo kí wa wípé a kú dédé àkókò yìí. Speech feedback and browse by A dẹ̀ touch kú suspended. ìgbìyànjú, a kú akitiyan, a kú ìfaradà ní ilẹ̀ Yorùbá. Lágbára gbogbo tá à ń jà fún gbogbo ẹ̀ pátá ló máa wá sí ìmúṣẹ. A ní jèrè ìtìjú láṣẹ ọba mi Èdùmàrè. Ẹgẹ́ bí mo jẹ́ sọ lọ, ẹgẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìmọ́lẹ̀ Yorùbá náà àwa náà à ní nǹkan kan, ṣùgbọ́n ìwọ̀nba ohun tá a bá ní a fi support àwọn ènìyàn. Mo kí àwọn ìyá mi, àwọn bàbá mi tí wọ́n jẹ́ alátìlẹ́yìn ìmọ́lẹ̀ Yorùbá tí wọ́n fi nǹkan ránṣẹ́ wípé ìmọ́lẹ̀ bá mi fún àwọn ènìyàn rẹ. Nínú ohun tó fi ránṣẹ́ náà láti pín fún àwọn ènìyàn wa lénìí, nítòótọ́ wọ́n fún wa, ṣùgbọ́n lára àwọn èèyàn wa kan tí wọ́n béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé àwọn èèyàn kan bẹ tó jẹ́ wípé orí ọ̀fẹ́ táwa ní àwọn ò ní. Bá a dẹ̀ ṣe wà lórí mídíà, ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò wípé bóyá wípé à ń rí owó kan gbà ń bẹ̀ ni, ṣùgbọ́n kọ́lọ́n kó ràn wá lọ́wọ́, kọ́lọ́n kó ṣàánú fún wa. Torí ohun tó wù mí àti ṣe ni fún àwọn ènìyàn mẹ́jọ. Ẹ jẹ́ n share fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ share sáwọn ènìyàn mi ṣé àwọn lè join. Ẹ jọ̀ọ́ má bínú. Mo ń bọ̀. Mo fẹ́. Southwest at 4. This reformed social life. Ẹ jọ̀ọ́ má bínú o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ pín fídíò yìí síta ni, ẹ jọ̀ọ́. Bí ẹ bá ṣe wọlé ẹ bá share.
bí ẹ bá ṣe ń wọlé ẹ bá share fídíò yìí ẹ jẹ́ kó kárí ilé ẹ jẹ́ kó kárí oko ẹ jẹ́ kó débi tó yẹ kó dé káàkiri ilẹ̀ Yorùbá síwájú ẹyẹ kọ́kọ́ lọ síbí báyìí ní kó tó di pé àwọn èèyàn wa máa pè wọlé kó tó máa pè wọlé ẹni sáré ṣe kíní ní pápápá nítorí àwọn ọmọ 2x2 fún ẹni tó bá ṣe láǹfààní àti máa wo ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá lénìí mi ò ní dárúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n mo fẹ́ fún wọn lésì mo dẹ̀ fẹ́ fún wọn ní àlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ìyá mi Lady K tí wọ́n sọ ó wá yé mi gàdàgbà wípé kì í ṣe gbogbo ọmọ Yorùbá ló ní làákàyè ló ní àròjinlẹ̀ àti lè ronú délẹ̀ dáadáa òun ló fa àwọn ìdí àwọn ọ̀rọ̀ kan tí mo máa tú fún wa lénìí torí mo rí wípé àwọn tí wọ́n ti kú àwọn kan tí wọ́n jẹ́ èèyàn mọ́ wọ́n fẹ́ máa gbéra sọ padà igi wọn tó ti gbẹ wọ́n lérò wípé ìró omi táwọn gbọ́ àwọn lè máa fi gbéra sọ tí ò dẹ̀ lè ṣeé ṣe ẹ jẹ́ play voice note kó fún wa tẹ́ bá wọ́n ti ní bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn màámi Lady K wọ́n ṣe program kan wọ́n dẹ̀ tú àwọn àṣírí kan nígbà tí wọ́n sọ wípé wọ́n ṣiṣẹ́ fún ìyá 2x2 mi ò ní ẹnikẹ́ni àti dárúkọ ní ìbàyí bọ̀ bí bá ṣe ń sọ á ti máa yé wa yá nígbà tí wọ́n sọ nígbà yẹn wípé wọ́n ṣiṣẹ́ fún ìyá 2x2 wọ́n dẹ̀ gbìyànjú láti wá ṣe àlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n nínú àwọn ọmọ ìyá 2x2 wọ́n jáde láti wá sọ̀rọ̀ ẹ já gbọ́ ohun tí wọ́n sọ ká fún wọn ní analysis ẹ̀ lẹ́yìn ẹ̀ a máa ní káwọn èèyàn wa kọ́ máa pè wọlé ká lè ṣe ohun tí a fẹ́ ṣe ní pápápá ẹ jẹ́ kí a gbọ́ ohun tí àwọn ọ́díò yìí dà mọ́ bọ̀ ẹ jẹ́ wọ́n ọ́díò yìí wọlé. No. Eléyìí kọ́. Eléyìí kọ́. Mo ń bọ̀. Mi ì rọ́dún yìí but ẹ jẹ́ n play eléyìí. Mi ì rọ́dún tí màámi Lady K fi sọ̀rọ̀ but ẹ jẹ́ kí n play eléyìí ó sì lè fún wa ní point of view ibi tá à ń lọ gangan ẹ já sáré gbọ́ ọ́díò ká wọnú ètò ní pápápá kí àwọn ìwà kan máa pè wọlé á dẹ̀ máa ṣe lẹ́sẹẹsẹ ọ̀yá ẹ já gbọ́ ohun tí ìyá yìí sọ. ẹ sọ̀rọ̀ sókè. End. ẹ má bínú o ọjọ́ kìíní. Attach button. ẹ já wọn tó ok. Play button. ọ̀yá ẹ já gbọ́ ohun tó ń sọ. wọ́n gbé sentiment wọ́n gbé ẹ̀kọ́ sórí mi ò ní gbé anybody sórí kí ìgbò. mo bọ̀ ẹ jẹ́ kí n rìn wáìnì. 2 minutes, 24 seconds, 1 minute, 1 minute, 0 seconds, elapsed 0. Play button. ọ̀yá ẹ Pause. já gbọ́. tóbi mi ẹ jẹ́ ká rò tọ́ka sọ ṣé nǹkan tí àdókù DSS sọ àti nǹkan tí bàbá yín sọ àti ohun tó ń ṣé ọ̀nà nìyẹn àbí ìkà ni wọ́n ṣé èmi ò sí nídìí ọ̀tẹ̀ ni wọ́n ìkà ni wọ́n ṣe rí àwọn aláìnílàákàyè tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ lórí fídíò clip tí màámi Lady K ṣe láti lẹ́nu ọ̀sẹ̀ méjì sẹ́yìn nígbà tí rògbòdìyàn kan wáyé fún ẹ̀yin tẹ́ bá wà current ní Yorùbá Nation tẹ́ bá wọn ti dáadáa pé rògbòdìyàn kan wáyé tí wọ́n ní kí àwọn home base kí wọ́n tó dẹ̀yìn gbà yẹn ìyá 2x2 ni wọ́n ṣiṣẹ́ fún nígbà yẹn ni ìyá yìí jáde wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó fà á àtàwọn àṣírí kankan táwọn èèyàn mọ̀ wọ́n dẹ̀ sọ ní gbogbo táìmù yẹn òun ni àwọn ará bí wá jáde láti máa sọ̀rọ̀ lé lórí wípé ohun tí wọ́n sọ ní ìgbà náà irọ́ ni wọ́n ń pa ìyẹn ti fi hàn wípé àwọn tí wọ́n jẹ́ home base àwọn tá a lẹ́yìn bàbá Akíntóyè àwọn tá a lẹ́yìn olóyè irọ́ là ń pa ìyá 2x2 wọn gangan òun ló ní the main original lọ́wọ́ ẹ wá bá mi bí wọ́n ẹ bá ń bèèrè lọ́wọ́ wọn wípé láti ijọ́ yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ láti bí April tí wọ́n ti ní àwọn ti gba secretariat kí ni kókó wọn gan ní ilẹ̀ Yorùbá lẹ́ni
protest ń lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà torí àti kò lábẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà àfi tó bá kàn fẹ́ parọ́ tanra lókù. Lónìí ó lé ní protest ó ń lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà tí ìyá wọn tó lóun ti gbọ́ orílẹ̀‐èdè fún wọn tí ò dẹ̀ rí nǹkan ṣe sí. These are the set of people tí wọ́n ń poison mind àwọn ènìyàn. Mo bá ìkan ní àwọn ènìyàn mi tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá. Ìyá mi alálùbáríkà kan wọ́n lọ sí skul kan nílùú Èkó níbi ọ̀sẹ̀ tó kọjá. Mo bá wọn sọ̀rọ̀. Wọ́n bá mi sọ̀rọ̀ wípé torí mọ́mí ẹ sọ wípé àwọn pípù yẹn wọn kì í fẹ́ gbọ́rúkọ olóyè torí wípé wọ́n ti brainwash wọn. Mo á bí wọn pé mo á ní ẹjẹ́ ń bá wọn sọ̀rọ̀. Mo á bá wọn sọ̀rọ̀. Mo ní kí ló dé tí ẹ sọ wípé ẹ fẹ́ gbọ́rúkọ olóyè, kí ló lóyè ṣe fún yín? Olóyè jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ àkàndá ẹ̀dá náà. Wọ́n ní àárá o àwọn tí wọ́n jẹ́ àwọn ará bí wọ́n ti wá bẹ́ẹ̀, wọ́n ti wá campaign fáwọn, wọ́n ti sọ fáwọn wípé olóyè ó gbowó lọ́wọ́ olóṣèlú kíní kan. Mo ní wow, mo ní bàbá mi àgbàlagbà ní ẹ̀yin náà dẹ̀ ní làákàyè ẹ̀dẹ̀ gbọ́n sà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ǹjẹ́ ṣé ẹni tó bá gbowó lọ́wọ́ olóṣèlú, dádì mi ẹ má parọ́ o, ǹjẹ́ ṣé inú ẹ máa dùn láti wà lẹ́yìn odi up to date tó dẹ̀ mọ̀ pé òun ti gbó lọ́wọ́ olóṣèlú? Ǹjẹ́ ẹni tó bá ń bá olóṣèlú ṣiṣẹ́ ṣé ìta ló máa wà ní àbí á wà nínú ilé láti máa bá wọn ṣe ohun tí wọ́n ń ṣe? Mo ní á máa bá wọn ṣiṣẹ́. Mo níṣẹ́ ti rí. Mo ní àwọn bíbí wọn ò ní anything tí wọ́n fẹ́ offer yín. Àwọn aráabí wọn ò ní kankan tí wọ́n fẹ́ ṣe fáwọn ènìyàn. They are just going out to brainwash people. They are just going out to brainwash people. Wọ́n kàn ń lọ láti tàn àwọn ènìyàn, láti dà wọ́n lórí rú, láti sọ àwọn nǹkan tí ò yẹlé wọn lórí. Normally nílò anything láti fún ilé sí because what ẹni tó ń fún ní èsì. What ẹni tí wọ́n ń fún ní èsì. Ṣùgbọ́n tí a bá rí ọ̀rọ̀ ilé kankan, a máa fi jẹ́ káwọn ènìyàn máa mọ̀ wípé òpònú ni ọ̀pọ̀lọpọ̀ nú yín, aláìnílàákàyè ló dẹ̀ pọ̀ nú yín. Torí ọ̀rọ̀ tí ó dùn pé mi rí ọdíò yẹn, mi ìrẹ̀fẹ́ play voice màmá yìí tán ni torí kò ní ìtumọ̀ sí èmi. But èmi kàn fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé ó ti tẹ àwa lọ́wọ́ o. Àwa dẹ̀ ti gbọ́ ohun tí wọ́n sọ. But àwa fẹ́ kọ́ mọ̀ wípé àwa ti kò ní level tí wọ́n. We are not dealing with them again. Ohun tó jẹ́ kí n jáde gangan nìyẹn. Ẹ bá mi share fídíò yìí sáwọn ọmọ ìyá 2x2. Most especially ìyá tó ń jẹ́ kun ibí yẹn. Mo ní wípé torí kíni tí mo sọ nípa èyí, kíni clip yìí, ìjẹta àbí ìjẹrin ni mo rí. Ó yà pé Àjàkáyé ló ń ṣe fídíò, mi ìdẹ̀ mọ̀gbà tí Àjàkáyé náà di mídíà. Ìmọ̀gbà tí ìyá Àjàkáyé náà di mídíà àwọn aláìní kan ṣe. Just there rant. Lè wọ́ sí láti wá ṣe anything. Léyìn gbó lọ́wọ́ olóṣèlú and we are requesting for the evidence up to date. Àti ìrí nǹkan kan gbà látọwọ́ yín. Ẹ wá ń lọ káàkiri, ẹ ń tọ àwọn ènìyàn, ẹ ń parọ́ fáwọn ènìyàn, ohun tẹ́ni ẹlẹ́ni ò ṣe, ẹ wá sọ pé ó ṣe. Bí ó ní gbogbo nǹkan ọ̀bá bí, orí Ìgbòho máa bí yín. Gbogbo ẹni tẹ́ ń jáde tẹ́ ń bú olóyè, tẹ́ẹ̀dẹ̀ lẹ́ẹ̀rí ọ̀rọ̀ lọ́wọ́ tẹ́ ní pé Ìgbòho gbó tẹ́ẹ̀dẹ̀ ń bèrè evidence, tẹ́ẹ̀dẹ̀ rí ẹ̀rí gbé jáde, ẹ̀ ní jèrè tọmọ tẹbí ta láti gbogbo nǹkan tó bá ti ní yín jáde. Torí ohun téèyàn bá fẹ́ sọ, èèyàn máa ń dúró tì í nì. Tó bá ní ẹ̀rí ẹ̀rọ lọ́wọ́, tó bá ní ẹ̀rí ọ̀rọ̀ ẹ lọ́wọ́, wàá dúró tó ní wípé mo ní lọ́wọ́, kò sí ohun tó máa ṣẹlẹ̀. You are coming out and ẹ wá ń bú Lady K. Kí ni Lady K sọ tó pọ̀ jù? Kò sóhun tó sọ mẹ́rin tó pọ̀ jù, fact ni wọ́n sọ náà. Torí ó ń dún ẹnu fún ọmọ Yorùbá wípé òun lè sọ òkè dilẹ̀. Òun lè ṣe nǹkan tí ò lè ṣe within 3-4 years. Òun lè ṣe within 3 hours. Nítòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́ wípé báwo ló ṣe jẹ́. Ẹ wá ní wọ́n dalẹ̀ yá yín. Wọ́n á fi kíní ti court. I'm coming. Kíní ti court. Speech feedback and browse by touch resumed. Slow connection. Comments will appear here. Mark Chidinma Ajisla follower badge. I can't understand your sleepy face there on point. Speech feedback and browse by touch. Hey, I'm sorry. My brother that you can't understand Yoruba. Alright, don't worry. This is a platform of Yoruba Nation.
I can receive your comment now. You say you can't understand Yoruba. Please, I'm sorry. This is a platform of Yoruba Nation where we speak Yoruba language. You are highly welcome. This is a platform where we are agitating for we people living with disability, most especially for us to have the good benefits. As in, if you are Igbo man in Biafra land, we have Nnamdi Kanu that is fighting for the Biafra people. That is how we have Chief Sunday Oro Igboho OSHA in Yoruba land. I'm sorry if you can't understand Yoruba language. Please just bear with us. Just bear for the meantime. Very soon we are going to start the giveaway for we people living with disability. We are going to start it, but I just want to treat one case. I want to treat it sharply, and after that we are moving towards into the giveaway straightforward. Ẹjọ́ má bínú fún ẹ̀yin tí mò ń sọ àforífìtì fún. Mo rí mẹ́sẹ̀gì kan náà àwọn ènìyàn wa tí wọ́n jẹ́ àkàndá tí wọ́n nígbà wọn ò gbọ́ èdè Yorùbá. Ẹ má bínú. Ṣe mọ̀ wípé hardship period yìí kọ́lọ́run kó ṣàánú wa. Ohun tá a dẹ̀ fẹ́ ṣe ìwọ̀nba tágbára wa ká òun la fẹ́ ṣe. Ìdí nìyẹn la fi bèrè fún support ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn òdi tí ẹ̀ ń wo ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. Kò séyìí tí ẹ bá ṣe tó kéré jù. Kò séyìí tí ẹ bá ṣe tó kéré jù. Tí ẹ bá ti WhatsApp mi iye tí a bá ní kí pín fáwọn ènìyàn mi òun náà láà pín láti ṣe giveaway. Lẹ́ẹ̀dẹ̀ rí ẹ̀rí àrídájú ẹ̀ ní ìta gbangba. Mọ́ bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún gbogbo ẹni tí ń wò mí nílé. Ẹgẹ́ bí ohun tí mò ń bá bọ̀. Wọ́n dẹ̀ parọ́ fún àwọn ènìyàn wọ̀nyí. Since then náà rí kankan. Ẹ wá máa parọ́ mọ́ Ìgbòho. Kí ni Ìgbòho rà ń gbá yín? Ohun tí lè ní kéde sọ nínú ọ́díò wọn tí mo gbọ́ kì í ṣọ̀wọ̀ tó pọ̀ jù. Wọ́n ṣe bí ọ̀bọ láti mú ọ̀bọ ni. Because Dúpọ̀ nítorí she is deceiving us. She has nothing to offer. And láti 2022 tó ti dé ló ti ń da gbogbo ẹ̀rú. Ó dẹ̀ da gbogbo ẹ̀rú up to the stage tó yẹ pé everybody ó sún wọn. Gbogbo àtàdúró lè ní nítorí wípé a nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá wa ni. Àìmọye àwọn ogúnlọ́gbọ̀n tí wọ́n ti lọ. Nígbà tó já wípé àwọn nǹkan tí wọ́n ò rí, àwọn ẹ̀rí ọ̀rọ̀ tí ò sí lọ́wọ́ wọn, òun ni wọ́n ń wí. Don't have the evidence and you are speaking about it. No evidence. And you are speaking about it. Hello? Hello? You don't have the evidence and you are speaking about it. Ẹ jẹ́ n pa data mi. Tá bá ti bẹ̀rẹ̀ so that a lè máa pè wọlé. You don't have it and you are speaking about it. Ẹ lè bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù ọjọ́ tí ẹ máa wọ ilẹ̀ fi sùn. Ẹ bẹ̀rù ọjọ́ tó máa kó ẹyin nìkan nínú kòtò. Bẹ́ẹ̀ ló ní Máyégún da ìlú náà jáde bẹ̀rẹ̀ sí ní sọ trash lórí ọ̀rọ̀ olóyè. Ẹ ń pe bàbá ẹ̀ ń pè ní betrayal. Ọ̀nà ló fi jẹ́ betrayal. Protest ẹ̀ ṣe lénìí. Ṣé báwa ti pariwo ẹ̀ sẹ́yìn? We have said it. A ti sọ náà. A ti sọ fún mi pé we have nothing to gain in this shit hole country called Nigeria. Nigeria ò lè pay wa. Hunger tẹ́ ń pariwo yìí. Àwa ti pariwo ẹ̀ sẹ́yìn pé ẹ jẹ́ jáde ká gbára wa lẹ̀. Bàbá Tinubu a sọ fún yín pé kò sí bí ẹ bá ṣe lè ṣe tó. Ṣé tí wo fídíò bó ṣe lọ l'Abuja? Ṣé ń gbọ́ bá àwọn Fúlàní ṣe ń pariwo àwọn Igbo? We don't want Tinubu. We don't need Tinubu. Àwa ti sọ fún yín. Kò sí bí ẹ bá ṣe lè débẹ̀. Ẹ lè rí nǹkan túnṣe lókè. Because òkè yẹn ti bàjẹ́. Òkè yẹn ó ti bàjẹ́. Kò sí kankan tí ẹ lè rí túnṣe lókè ńbẹ̀ yẹn. And à ń sọ ẹ̀yin kan mú wa lọ́ta. Ẹ̀yin tẹ́ polongo ńgbà náà lọ́hùn. Ẹ̀yin dàlẹ́ ní gbogbo àwọn tó ní kẹ́ lọ dìbò àwọn dàlẹ́ ní. Gbogbo ẹ̀yin olórin tẹ́lẹ̀ kọrin fáwọn politicians ìdẹ́sẹ̀ ń jèrè wọn lénìí. Gbogbo ẹ̀yin onílù tẹ́lẹ̀ lùlù fún wọn ìdẹ́sẹ̀ ń jèrè wọn lénìí. Gbogbo ẹ̀yin pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ lọ sọ̀rọ̀ lórí podium mi pé ẹ fẹ́ gbowó yín ni o, iṣẹ́ owó yẹn lọ ṣe, ǹjẹ́ owó tẹ́ ẹ gbà ṣe ti ná tán àbẹ́ ẹ̀ tí ì ná tán.
ṣé àwọn olóṣèlú tó campaign fún ṣé àwọn ló wà lẹ́yìn up to date bí ebi ṣe ń pa yín ǹjẹ́ ṣé wọ́n yà wá sínú ilé yín gbé ẹgbẹ́ palliative yìí ẹ̀yin lẹ campaign fún wa nígbà ìdìbò gbogbo ẹ̀yin tí ẹ ní voters card lọ́wọ́ ǹjẹ́ voters card yìí ṣó ohun ebi tó wà ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí that is what we are saying àwa ti pariwo sẹ́yìn torí ẹ̀ mo fi sọ pé èmi ò ní anywhere láti lọ àwọn tó bá jáde lè jáde o but èmi mo ti forí lakú sẹ́yìn kì í ṣe olórí ẹni kì í ṣe olórí ahọ́n àwa jáde fún rally Yorùbá nation no be dem say ìyàtọ̀ fún pé alọ́ṣẹ́ rally lẹ́kọ̀ọ́ fún olóyè a jáde fún rally Yorùbá nation mo jáde lọ́yọ̀ọ́ mo lọ tìlú Ọ̀yọ́ mo lọ tìlú Ògbómọ̀ṣọ́ torí wípé àwa ti mọ̀ wípé there is nothing tí Nàìjíríà tó lè offer wa mọ́ country it year expired the 1914 amalgamation has expired since 2014 and a tún ti lo extra 10 years nálò lè lórí lọ́wọ́lọ́wọ́ báyìí kí wá látúnṣe ẹ̀ kí lè rí ẹ̀ why can't we come together and fight for what we have today and you are there and destroy image olóyè and that man kò ní access láti wọ Nàìjíríà up to date freely lórí wípé ó ń jà fún ìran Yorùbá lórí wípé ó ń jà wípé àníṣe ẹ gbọ́dọ̀ pa àwọn ènìyàn mímọ́ ǹjẹ́ lẹ́ni ṣé àwọn Fúlàní ti kó nínú oko wa ni wọ́n ti kó ń bẹ̀ tán torí wọ́n mọ̀ pé kò sí Ìgbòho nílé tí Ìgbòho bá wà lẹ́wọ̀n wọ́n ti mọ̀ pé ọkọ̀ ìyá àwọn nìyẹn olóyè wa ẹlẹ́nu ọjọ́ mẹ́ta ló wá ń fọ́ oníkálùkù lórí lẹ́wọ̀n ń ya wèrè káàkiri if you don't know Ìgbòho kàn wá láti wá kí ọba ìlú ìmẹ̀kọ ni he has nothing to do with the protest he has nothing to do with the protest ẹ jọ̀ọ́ ẹ̀yin alára bí tẹ́ ti dòkú tẹ́ ti dẹni àná ẹ já mọ ohun tá à ń ṣe ẹ já fi olóyè lẹ̀ ẹ já fi àwọn mídíà lẹ̀ ohun tí Lady K sọ kò tí ì pọ̀ jù yes wọ́n ń wọ́ọ̀dì dúpọ̀ onítìrí ni wọ́n dẹ̀ ti rí díẹ̀ wípé onírọ́ ni òpùrọ́ ni kò ní nǹkan tó fẹ́ ọ́fà wá that's all ẹ lè máa pè wọlé +2348062691014 ẹ̀yin ẹ̀yin wa tẹ́wọ́ wà nílé ẹ lè máa pè wọlé báyìí +2348062691014 a lè máa pè wọlé báyìí +2348062691014 a lè máa pè wọlé ká máa gbé ìpè wa lọ́yọ̀kọ̀ ẹ̀kan bó bá ṣe ń wọlé a lè máa pè wọlé báyìí ẹ̀yin wa tẹ́ ń gbọ́ mi nílé. This giveaway is for the people living with disability. They want to give out to people living with disability more. A lè máa pè wọlé ká lè máa gbé ìpè wa lọ́yọ̀kọ̀ ẹ̀kan. Hello, ẹ káàbọ̀ sórí ètò lórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. Ẹ kú ọ̀lẹ́ o. Hello, ẹ kú ọ̀lẹ́ o. Nigeria Network. Ẹ kú ọ̀lẹ́, ẹ káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. Ètò Ọlọ́run ọba ló ń bá wa tó o. Ọlọ́run bá wa ṣe Ọlọ́run bá gbalẹ̀ wa o. Àmín lágbára Ọlọ́run. Bóòrì lápọ̀dọ̀ tí bóòrì protest ládùúgbò tẹ́yìn wà lọ́hùn ǹjẹ́ ṣé wọ́n jáde bí? Èmi ò jáde lé o. Ẹ jáde kẹ̀. Kìí ṣe ti Yorùbá nation ni. Kìí ṣe ti Yorùbá nation àti pariwo tó wọ́n láwọn ò fẹ́ gbọ́. Wọ́n fẹ́ gbọ́ ni etí wọ́n di ni aṣọ fún kọ́mọ ìdìbò fún. Àwa pẹ̀lú yín sà. Expand list of people. Truecaller. Adele 2. Hello. Hello. Nigeria. Hello. Ṣé wà pẹ̀lú wa? Voice call. Hello. Ṣé wà pẹ̀lú wa? Voice call. Application icon. Hello, ṣé wà pẹ̀lú wa? Hello. Adele 2. Hello, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Yeah, ẹ kú ọ̀lẹ́ o. Yes, orúkọ mi ni Adérónkẹ́. Yeah, ẹ kú ọ̀lẹ́ mà. Yes, sir. A kú ìgbìyànjú.
Àwọn nìyẹn. Akú akitiyan. Àwọn nìyẹn o. Ojú agbé wa kò ní gbé ọ̀dà rẹ̀ lágbára Ọlọ́run. Àmín. Ǹjẹ́ sẹ́yìn náà jáde àbẹ́ ẹ̀ jáde? Mi ò jáde o. Kí ló dé jáde? Ọ̀dà. Àti bọ́lẹ̀ tí ń pè wá yìí. Àtọ̀yọ́ ni. Báwo ni agbègbè Ọ̀yọ́ ṣe rí ní dédé àkókò yìí? Ó cool. Ó wà quiet. Ṣáwọn èèyàn jáde ń bẹ̀ yẹn ni? Rárá, wọn ò jáde ní àdúgbò wa ń bí báyìí. Ebi ò pa àwọn ènìyàn nìyẹn. Ebi pa wà but ṣé àwọn àkàndá náà máa tò tẹ̀lé? Àwọn àkàndá ẹ̀dá náà ń jáde bọ̀ kì í ṣe irú eléyìí. Wọn ò jáde ní àdúgbò tí wọ́n ń bí báyìí. Tó bá jẹ́ ti Yorùbá nation ni àwa ó jáde tán tẹ̀dẹ̀ mọ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Yeah, ẹ káàbọ̀ sórí ètò. Yes sir. All right. Okay. Kí la lè. Okay. Ẹ kàn bá a ṣàdúrà fún àwọn tí wọ́n ní ká fún àwọn ènìyàn wa tí wọ́n ní ká fún wọn ní ẹ kàn bá a ṣàdúrà fún wọn. Lágbára Ọlọ́run ọwọ́ wọn máa ròkè o. Àmín. Ebi ò ní pa wọ́n o. Àmín. Gbogbo nǹkan tó ń dùn wọn nínú Ọlọ́run ní jẹ́ kó di ìbànújẹ́ o. Àmín. Ìlọsíwájú lọ́wọ́ máa jẹ́ tiwọn lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣeun. Ẹ bá a send account number yín lórí WhatsApp àti pin ní bẹ́ẹ̀. Àti mẹ́ni àkọ́kọ́ lórí ètò ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá lénìí. Àti mẹ́ni àkọ́kọ́. Ẹ jẹ́ kí ẹnìkejì tún pè wọlé. Tí ẹ bá ń gbọ́ wa nílé, ẹ jẹ́ máa pè wọlé ká máa gbé kọ́ wa lénìí. Ẹ jẹ́ máa gbé kọ́ wa. Ẹ̀yin tí ẹ bá ń gbọ́ wa nílé, ẹ máa pè wọlé ká lè máa gbé kọ́ wa. Àwa tí a bá ti pè tẹ́lẹ̀ ẹ já wa àwọn tó ń ti pè ká lè pè wọ́n padà. Yeah. Hello. Ẹ kú ẹ̀lẹ́ o. Yeah. Ọlọ́run bá tó. Wọ́n ti cut. Wọ́n ti jákò lórí ẹ̀rọ. Ẹ̀yin tẹ́ bá wà nílé tẹ́ bá ń wà ẹ lè pè sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá +2348062691014. Ẹ̀yin tí ẹ jẹ́ àkàndá ẹ̀dá ni òun ni ìpele yìí wà fún +2348062691014 +2348062691014. Àwa tí a bá jẹ́ àkàndá ẹ̀dá ẹ já pè wọlé àwa la ní ètò tó wà nílẹ̀ yìí. Àwa tí a bá jẹ́ àkàndá ẹ̀dá ẹ já pè ẹ já máa pè. Ẹ já máa rí pè yín. Ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Ìpè ń já ìpè ni o. Ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Yes sir. Hello, a wà pẹ̀lú yín. Hello. Hello, a wà pẹ̀lú yín. Ẹ kọ́lẹ̀. Kábíyèsí. Ìpè ń já ìpè ni o. Hello, ṣé ń gbọ́ wa ń bẹ̀ yẹn? Ẹni tó wà lórí ìpè ṣé ń gbọ́ wa? Hello, ẹ kọ́lẹ̀. Yá, a wà pẹ̀lú yín. Ẹ káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá níwọ̀lẹ́ ọjọ́ ìsinmi. Nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ yẹn kò ṣe dáadáa tó. Ṣé ń gbọ́ wa ketekete ń bẹ̀ yẹn ṣá? Ìpè ń já ìpè, ẹ má bínú. Ìpè yẹn ń já ìpè ni. Àwa tí a bá jẹ́ àkàndá ẹ̀dá a lè pè wọlé +234 nínú àwọn tá a ṣì ń lọ. Hello, ṣé tí ń gbọ́ wa padà sà? Kábíyèsí Olódùmarè, ìpè yẹn ń já ìpè ni. Ìpè yẹn ń já ìpè. Ẹ jẹ́ máa ní àǹfààní àti ọ̀fẹ́ láti pe àwọn tó ti pè wá ká máa pè wọ́n padà. +2348062691014. À ń gbìyànjú láti ṣe giveaway fún àwọn tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá. Àwọn ìyá alálùbáríkà wa kan ni wọ́n gbé iye kan lẹ̀ wípé ká fi ṣe àtìlẹ́yìn fúnra wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ìmọ́lẹ̀ Yorùbá wípé
nítòótọ́ ìmọ́lẹ̀ Yorùbá ò ní ṣùgbọ́n èyí tí ẹ bá fún ìmọ́lẹ̀ Yorùbá dandan ni kí ìmọ́lẹ̀ Yorùbá kó ná síbi tí ẹ bá ní kó ná sí. mọ́ bọ̀. ẹ jẹ́ ìpa àwọn tó ti pè wá padà ẹ má bínú máa pè wá lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ ti pè wá máa pè wá lẹ́ẹ̀kan dàbí nẹ́tíwọ́ọ̀kì yẹn ọ̀bẹ dáadáa parí báyìí nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣe ségesège o ibà nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe ségesège ni o kábíyèsí Olódùmarè ẹ jẹ́ má bínú ẹ bá pín program yẹn jọ ẹ̀yin tẹ́ bá ń wò wá tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti ti àwọn àkàndá ẹ̀dá lẹ́yìn ẹ lè pe ìmọ́lẹ̀ Yorùbá lẹ́yìn ètò yes a tún ti ní ìpè kan lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ káàlẹ́ o ẹ káàbọ̀ sórí ètò ẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò kábíyèsí Olódùmarè ìpè ń já ìpè burúkú ni o ẹ̀lú ẹ kọ́ ẹ̀lẹ́ o ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀rọ náà ló bá ẹkú ìgbùgbù ẹ̀. ẹkú Balógun Sulaimon ló sọ̀rọ̀ padà tó kú padà lẹ́nu padà. Balógun Sulaimon ẹkú ẹ̀lẹ́ bàbá. ẹkú ètò sà. a kú dédé àkókò yìí. ṣé rí gbogbo tẹ́fọ́ pátá bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. ṣùgbọ́n ó máa ń dùn ní fáwọn èèyàn wa àwọn ọmọ nǹkan tó kàn lọ́rọ̀ ayé wọn. tó ẹ fún nǹkan tó kàn lọ́rọ̀ ayé wọn ni protest kan ni wọ́n ní àdìsọ́ fún wọn ọ̀fẹ́ kan jáde ká jìjà yìí ká jà ká láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró ṣùgbọ́n nígbà yẹn wọn jáde wọn rìn ìdímọ́lé wọn pariwo ti pé ní ń pa wọn. àbí nǹkan tó kàn lọ́rọ̀ ayé wọn ni tó ẹ fún nǹkan tó kàn ní nǹkan tó ní ìdíkọ́ rán ṣe ń sìn. ìyẹn ni wípé ká jáde ká sọ wípé ebi ń pa kọ́lé lè fọ́ ìṣòro wa ní ilẹ̀ Yorùbá. orílẹ̀-èdè Yorùbá la fẹ́ orílẹ̀-èdè Yorùbá. Yorùbá national going back là ń pariwo. bẹ́ẹ̀ ni. ẹ bá a ṣàdúrà fún àwọn tí wọ́n ní ká pín tókìnì fún àwọn àkàndá ẹ̀dá during this hardship period. ẹ bá a ṣàdúrà fún wọn. ibi tí wọ́n ti mú owó náà lágbára ibẹ̀ ò ní gbẹ. àṣẹ. gbogbo oore tí wọ́n fojú rí àti tí wọ́n fojú rí pátá lọ́nà bàbá máa ṣe fún wọn. àṣẹ ẹ ṣeun gan ẹ bá a send account number yẹn lórí WhatsApp ẹ bá a send ẹ tàbá ti parí ètò a lè ṣe sí ẹ ṣeun gan ẹ ṣeun gan. àwọn tí wọ́n pè directly àwọn ni wọ́n ń já àwọn tí wọ́n pè ní WhatsApp call yẹn ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa nílé ẹ̀yin náà ẹ lè pè directly sí WhatsApp call yẹn tí ò bá ṣe déédéé. ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́ ẹjá tún wò bóyá a tún ti ní ìpè lórí ẹ̀rọ agbágbé wa ẹjá tún wò torí ìpè yẹn ń já ìpè ni ìpè ń já ìpè ìpè ń já ìpè. yà a tún ti ní. hello. Oh God. Ẹ jẹ́ má bínú o. Ẹ jẹ́ kí ìpè yẹn kó máa wọlé. Ẹ jẹ́ máa pè ní what? Ẹ jẹ́ ok ìpè kan ti wọlé. Ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Ìpè ń já ìpè ni o. Ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́. Ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Ìpè ń já ìpè ní kábíyèsí Olódùmarè. Ẹ̀lú ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Ìpè ń já ìpè ní. Ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. Ẹ̀pà lọ́gbọ̀nà ọ̀nà àlùmọ̀kọ́ ẹ̀yìn náà lọ gbà wọlé àbí mọ́ká yín. Ẹ̀yin náà lọ gbọ̀lù àlùmọ̀kọ́ ẹ̀yin tẹ́ bá wò wá nílé tí WhatsApp kọ yẹn tí ò bá ṣe déédéé ẹ lè gbọ̀nà àlùmọ̀kọ́ ẹ̀ táwọn èèyàn wá ń gbà wọlé ẹ lè gbà wọlé. Ṣé ẹ wá lé o? pèpèpèpè ní WhatsApp náà ni láti ní ká tún lo ọ̀nà bíi láti pè wọlé. Akápọ̀ wa ló pè yí o. Akápọ̀ wa tó jẹ́ ti tàwa àkàndá ẹ̀dá. Bóò ni ṣé ń bá a kó wa dání dáadáa? Bẹ́ẹ̀ ni à ń kówó yín lọ́wọ́ dáadáa. Àpò òjò àpò òsì léjò. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Bóò lọ́dọ̀ tí ń ṣe protest ń lọ ń bẹ̀ òun ni àbí bóò ni ṣé iná support wọn Nàìjíríà ni? Wọ́n ṣe protest o. Ṣó ń gbóná bẹ̀ yẹn ni? Ó rọra ń lọ díẹ̀díẹ̀ o. Ó dáa. Ọlọ́run á bá wa ṣọ́ wọn o ṣùgbọ́n àwa tí a jẹ́ ti Yorùbá nation
ohun táwa ń jà fún ni pé a fẹ́ pín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni a fẹ́ pín ni. ṣe ti ń gbọ́ àwọn àkàndá ẹ̀dá ni wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ní a fẹ́ pín ni o a fẹ́ bá nàìjíríà sí mọ́ o a fẹ́ kó lábẹ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ bá a ṣàdúrà fún àwọn tó ní àǹfààní àtọ̀fẹ́ láti gbówó ilẹ̀ ẹ bá a ṣàdúrà fún wọn. àwọn tí ó ń gbé owó yìí lẹ̀ ọlọ́run aláàánú yóò mọ bùsùn àpò wọn. àṣẹ àṣẹ. níbi tí wọ́n ti ń mú owó náà ọ̀nà ò ní dí mọ́ wọn. àṣẹ àṣẹ. wọ́n ran àwọn aláìní lọ́wọ́ ọ̀nà ò ní dí mọ́ wọn. àṣẹ àṣẹ. ẹ ṣeun gọ́mà àwọn asẹ́n àkànnà báyìí wá sàká gbé kọ́ ẹlòmíì. ó dà ẹ ṣe. ó ti dèrè mẹ́ta tá a ti mú báyìí ó ti dèrè mẹ́ta ẹ̀ ló ẹ kú ẹ̀lẹ́ káwọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ yorùbá. ẹ kúrọ̀lẹ́. ẹ kú ẹ̀lẹ́ káwọ̀ sà. ọ̀gbẹ́ni ìmọ́lẹ̀ yorùbá. akínyínsá ẹ káàbọ̀ sórí ètò ìkànnì sórí ètò ìmọ́lẹ̀ yorùbá níbi tí a ti ń sọ̀rọ̀ nípa yorùbá nation. orúkọ mi ni prince adimola adesina. ẹ káàbọ̀ sórí ètò bàbá mi akú dédé àkókò bó o ní afẹ́rẹ́ mi tẹ́yìn wà lọ́hùn-ún. àdúgbò. ǹjẹ́ tó ń lọ lẹ́sẹẹsẹ tó ń lọ létòlétò. ó wà peaceful. ó wà peaceful ṣe bá wọn jáde ni àbí ẹ kàn jókòó sílé. Miss call 0805-815-2959. mi ò jáde. ok. torí pé protest yìí kọ́ ni ó máa solve problem wa. Sorry, amalgamation of 1914 ó ti expire tẹ̀lé sọ̀rọ̀ ẹ̀gàn yẹn àti ń lo ọdún mẹ́wàá continually. ìgbéyàwó alápáǹpà dodo tí ò mú èso rẹ̀ wá fún wa ó yẹ ká ti túká. ọ̀gbẹ́ni Frederick Lugard ó kàn lẹ̀ wá pọ̀ fún personal interest tiẹ̀ àbí fún tàwọn òyìnbó fún exploitation lọ́tẹ̀. Comments will appear here. 2080571435. Speech feedback and grounds by touch suspended. ẹ ṣeun gan bàbá mi ẹ bá a ṣàdúrà fún àwọn tó ní ká pín kékeré fún àwọn tí a jẹ́ àkàndá ẹ̀dá ẹ bá a ṣàdúrà fún wọn. hello. kí ló káàkiri àgbáyé ẹ jẹ́ ká kún gbà. hello. hello eyín. ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́ yín. alright ẹ bá a ṣàdúrà fún wọn. akíbo ṣe àdúrà wọn gbà Ọlọ́run ní fi gbogbo náà lẹ̀. àmín ẹ ṣeun gan sà ẹ bá a send account number yẹn ní WhatsApp àtìmọ́lẹ̀ kẹrin báyìí ẹ ṣeun gan sà àtìmọ́lẹ̀ kẹrin báyìí àti mú hello ẹ kú ẹ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kú ẹ̀lẹ́ káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. yes o ẹ kú iṣẹ́ o. àwa nìyẹn o ta ló ń bá mi sọ̀rọ̀ yìí. Babátúndé ló ń bá yín sọ̀rọ̀. ee bàbá mi àgbàlagbà ẹ kú ẹ̀lẹ́ sẹ́ káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. yes ẹ kú iṣẹ́ látàárọ̀ o. a kú ìgbìyànjú a kú akitiyan. yes o. a ṣe nílẹ̀ ìlérí lágbára Ọlọ́run. àmín o. a ní ṣe lásán lágbára Ọlọ́run láṣẹ ọba mi Èdùmàrè. àmín o kọ́lọ́run gba ẹ̀tọ́ wa fún wa kó gbalẹ̀ wa fún wa o. àṣẹ. Yorùbá nation. no going back. iwájú là ń lọ o. no going back. ẹ bá a ṣàdúrà fún àwọn tí wọ́n kó kinní ìsílẹ̀ bẹ́ẹ̀ ká pin fáwọn ènìyàn wa ẹ bá a ṣàdúrà fún wọn. ṣe rí àwọn tí ń kó kinní ìsílẹ̀ òkè báyìí lọ́wọ́ afúnni gbogbo àwọn tí wọ́n ń kópa yìí òkè lókè ni wọ́n máa lọ. àmín. wọn ní dèrò ẹ̀yìn. àmín. gbogbo tó ń dùn nínú ayé wọn tó ń dùn nínú ìdílé wọn kò ní dìbànújẹ́. àmín. ohun àrídùnnú wọn ọmọ wọn ní aya wọn ní ọkọ wọn ló ń dùn wọn nínú ní fún wọn ní dàrí tuntun fún wọn. ẹ bá a send kíní ní WhatsApp ká lè. ok ẹ ṣeun ẹlẹ́karùn-ún ni ẹlẹ́kẹfà la gbé yìí ẹ kú ẹ̀lẹ́ o. ẹ kú ẹ̀lẹ́ bàbá mi. sáǹsì ló tún pè padà lẹ́lẹ́kejì ẹ̀wọ̀n bí nẹ́sọ̀kì ìdálẹ́ kan. ẹ ṣáà dúró koríkorí ẹ̀yin lẹ́lẹ́kẹfà. ó kù mẹ́rin tá a máa mú ẹ̀yin ẹ dúró tán ẹ nílò ká bí ìbéèrè kankan ẹ bá a send account number yín ẹ bá a ṣàdúrà fáwọn tó ní ká fún kinní yìí ẹ bá a ṣàdúrà fún wọn. lágbẹ́ ọlọ́ ibi tí wọ́n ti mú wa kò ní gbẹ́ńbẹ́ o. àṣẹ. ó tún máa pọ̀ sí ni. àṣẹ. ojú òde ni tí wọ́n. àṣẹ. ẹ ṣeun sà. ẹ̀mí mọ̀ wọn wà pẹ̀lú wọn lórúkọ Jésù. àṣẹ. ẹlẹ́kẹ̀fà ni ẹ ẹlẹ́kẹ̀èje la tún pè yín lórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá ẹ kú ẹ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. ẹ kú ọ̀lẹ́ o. ìpè ń jẹ́ ìpè ń wọnú ìpè ń kọlura wọn ni sẹ́ ẹ káàbọ̀ sà. ẹ kú dédé àkókò yìí ẹ kú ìgbìyànjú ẹ kú akitiyan o. àwa rèé kò ní rẹ̀ yín lórúkọ Olúwa o. àṣẹ. ẹlẹ́kẹ̀èje là ń gbé yìí o
ẹlẹ́ẹ̀keje ẹ bá ṣàdúrà fáwọn tó ní ká fi kíní ká fi ti àwọn ènìyàn wa lẹ́yìn. agbára Ọlọ́run gbogbo wọn pátá lọ́wọ́ mọ gbàdúrà wọn. àmín àmín. nínú òní bàjẹ́ nígbà kọ̀ọ̀kan. àmín. Ọlọ́run kó padà lẹ́yìn wọn. àmín àmín. ẹ ṣeun ẹlẹ́ẹ̀keje la gbé wọn ẹlẹ́ẹ̀kẹjọ la fẹ́ gbé yìí ẹ̀ló ẹ̀kọ́ ẹ̀lẹ́. ẹ̀ló ẹ̀kọ́ ẹ̀lẹ́ o. kí ló dé ẹ tẹ̀léra yín ni. ó dà bẹ́ẹ̀ ẹjẹ́ àṣẹ máa. ní sísẹ̀ ìtẹ̀lé lẹ ṣe ẹlẹ́ẹ̀kẹjọ la gbé yìí ẹlẹ́ẹ̀kẹjọ rèé ẹ bá a ṣàdúrà fún àwọn tí wọ́n ní ká kó kinní ilẹ̀ fáwọn àkàndá ẹ̀dá ẹ bá a ṣàdúrà fún wọn. àwọn tó fi lè síta àwọn náà ní lo ìgbésí ayé wọn tó kù nínú ipò àkàndá. àmín àmín àmín. ọba tó ti ń pèsè fún wọn kò ní dáwọ́ dúró. àmín àmín. ó mọ̀ pèsè fún wọn lọ láéláé. ẹ ṣeun gan bàbá mi. ó dà bàbá o. ẹ bá a send ẹ ní WhatsApp àti note wọn dáhùn ẹlẹ́ẹ̀kẹjọ la gbé tán yìí ẹlẹ́ẹ̀kẹsàn dà tàbí máa jẹ ẹlẹ́ẹ̀kẹsàn ẹ máa pè +23480626901 +23480626901 +23480626901 ẹni tó bá wò wá ní ẹgbẹ́ support àwọn ènìyàn wa tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá ẹ lè pè mí ọ̀gangan ọ̀nà ni kò sóhun tí ẹ bá fi rán ìmọ́lẹ̀ Yorùbá wọ́n lè má ní kankan ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ènìyàn mi lónìí mi ò nílò láti yọ èépín níbẹ̀ yes that is my own bí ìbá ní kankan lè ní yín padà ní lọ́la tó bá yá that is my own belief. hello ẹkú ẹ̀lẹ́ o. hello ẹkú ẹ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. ẹkú ẹ̀lẹ́ o. Good evening my brother. Good evening sir. I can see you have been trying to reach me since, right? Exactly, sir. All right. You are a blind, right? Hello, my brother. Yes, sir. Yes. All right. Just don't worry. Send me your account number. Message from Gisela at Toibi. All right, sir. No problem, sir. All right. You're highly welcome. Yes, sir. Thank you, sir. All right. You are highly welcome, my brother. Yeah. Torí wípé wọn gbọ́ èdè Yorùbá á fún wọn àkàndá ẹ̀dá náà òun làwọn náà jẹ́ á fún wọn torí wọ́n ti ní gbìyànjú àti pè mí látàárọ̀ àwọn ni wọ́n kọ́mẹ̀tì lẹ́ẹ̀kan wípé àwọn ò gbọ́ èdè Yorùbá ẹ̀dẹ̀mọ̀ mi pé lórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá bó bá ṣe yẹ ká ṣe òun láti ṣe. Ta ni the last person on the list? Ta ni ẹni tó máa jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́wá? ẹjá máa pè wọlé. ẹlẹ́kẹ̀ẹ́wá ti pè hello ẹkú ẹ̀lẹ́ o. ṣé ń gbọ́ wa kétékété ní? Kábíyèsí Olódùmarè ó ṣe wá ṣọwọ́ tí nírọ̀lẹ́ ọjọ́ ètè ní ìbáyìí. Kábíyèsí Olódùmarè ẹlẹ́kẹ̀ẹ́wá rèé ẹni tá a mú gẹ́gẹ́ bí ẹlẹ́kẹ̀ẹ́wá rèé lórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá òkè máa volunteer lọ́wọ́ ara mi èèyàn méjì sí kó pè wọlé lọ́wọ́ ara mi ò ní tó pọ̀ o ṣùgbọ́n màá ṣe lọ́wọ́ ara mi. ẹ kàn bá a ṣàdúrà fún àwọn tí wọ́n ní ká kó kinní ilẹ̀ ẹ bá a ṣàdúrà fún wọn sà. Lágbára náà àwọn tó ní kẹ́kọ̀ọ́ lẹ̀ àpò òní gbẹ o. àṣẹ. àbòdí ni tolókun àbòdí ni tọlọ́sà ibi tá ti mú kò ní tán mẹ́rin. àmín. lọ́lá ọlọ́ọ̀ gbogbo ọ̀nà àfẹ́ lọ́kàn ní ìmọ̀lẹ̀ Yorùbá yóò jẹ́ sí wa. àmín ẹ ṣeun lọ sà. àmín sà ẹ bá a send account number lórí WhatsApp ẹ bá a send ẹ. a send ẹ sí. èèyàn méjì ẹja pè wọlé mi ò ní o ṣùgbọ́n a gbìyànjú lọ́wọ́ ara wa ìwọ̀nba táwa náà ń rí ìmọ́lẹ̀ Yorùbá kí ló dé ojú àánú ẹ̀ tí fẹ́ máa pọ̀ ju o ìmọ́lẹ̀ Yorùbá kí ló dé ṣé Kábíyèsí Olódùmarè àwọn ènìyàn 10 láti rí tí wọ́n ti jẹ lẹ́nìí báyìí ó yẹ ká pín jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lára àwọn ènìyàn wa kan tí wọ́n nílò ìrànlọ́wọ́ lórí ẹ̀kọ́ wọn àti ṣèyẹn lábẹ́ aṣọ tí a lè sọ sí ìta gbangba that is how I normally operate. Mi ò kì í ṣe nǹkan kí wá ní mo ṣe nǹkan o gbogbo ẹni kọ́ mọ̀ kí no I don't do my things like that. Ẹ pè mí ẹ̀yin send account number ẹ pè mí náà àbẹ́ẹ̀rí fíìmù ni Tanimola Media House ṣe pè mí ní 10 cent account number
ẹ má jẹ́ n bá yín jà o ẹ má jẹ́ n bá yín jà ẹ má jẹ́ n bá yín jà kiri nǹkan náà ẹni táyé lolú ọba ọmọ mo fẹ́ gbọ́ ni ẹ díẹ̀ ni o ẹnẹgbọn ajásánlá ọmọ aládé ikún Ọláìgbòho làwa ń jẹ ọmọ adé ẹmọ làwa fi ń mí la fi ń yọtọ̀ ẹ kú ẹ̀lẹ́ káàbọ̀ sórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá níwọ̀ lọ́jọ́ tìní. hello Mr. Ọpẹ́yẹmí láti Ọ̀yọ́ ẹ̀dẹ̀ wá pè lẹ́yìn tó ti pé mẹ́wàá tán kí ló dé. nẹ́tíwọ́ọ̀kì ni òdàmọ́tẹ́sọ àdámáyé. ẹ má wọ́ọ̀rì ta ló ń pè mí ok ẹ send account number yín lọ́wọ́ ara mi alright ẹ send ẹ ṣeun. ta ló ń pè who is this person gonna. irú àwọn ọ̀wà olólè yìí ni. Speech feedback and browse by touch resume. ẹ má bínú mo fẹ́ sáré yẹ nǹkan kan wò ní bíbá.